ẹ wò ó wà nílé ó pè mí ó ní kí n máa bọ̀ wọlé mo ṣe wọlé báyìí ó wà níbi ẹ̀yìn ilẹ̀kùn ó tilẹ̀kùn ó bá ní yóò kí ló ṣe yín ó ní kò sí nǹkan kan ó ń súnmọ́ mi mo ń tàdí mẹ́yìn ó ń súnmọ́ mi mo ń tàdí mẹ́yìn mo débè kan mo fẹ̀yìn lé ara ògiri ó wá mọ́ méjèèjì ó fi kan sápò sùn ó fi kan sápò sí ó wá ń bá mi sọ̀rọ̀ wújẹ́wújẹ́ bó ṣe ń bá mi sọ̀rọ̀ yìí ẹ wò ó òórùn tó ń rùn lára ẹ̀ gan kò sí reject àmọ́ mo fọkàn akọgbé pé àbí lesbian ni woman ṣe bó lọ́kọ ó ní nǹkan tí mo rò yẹn gangan ni ó ní ṣe báyìí ọkọ tèmi ò lẹ́mìí lábẹ́ ó lóun máa lámi lábẹ́ mo ní kó stop pé mi mọ́ ṣe mo fẹ́ bọ́ta láti ibi apá ẹ̀kan tó ga ó ti fọwọ́ yẹn kiri mi mọ́lẹ̀ ó dé ẹ̀kan náà ó gbẹ̀nu síbi etí mi ó ń sọ fún mi pé we don't need those men has come. Tell yourself you need someone to love you and I promise to love you. Promise to love you bí ti bá wo obìnrin ṣe máa promise mi pé o máa love fún mi. Kí ni ẹ gbé mi wọlé kan náà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run mo jáwọ́ mi lọ́wọ́ ìjàre efi bí lè ru nọ́sẹ̀sì wo nìyẹn. Oni, yes, I'm not surprised and I'm not disappointed. I know you're going to do this. But believe me, she am going to see the coach mo kid dan. Lo mo ba ṣe wardrobe. Lo ba mu kini kan jáde. Àǹtí ṣó ó dàbí flower rúburúbú báyìí. Ba ho ni kini on. Kini ma ṣe Oni, let me play with you with this. If you don't enjoy this, I will not disappoint. Enjoy what? What is that? Olómi tó pa Sodom àti Gomorrah rẹ̀. Mi ò fẹ́ parẹ́. Only forget about it. This is not Sodom. This is Garden of Eden. Okay. Ẹ jẹ́ kí n máa lọ ronú sí o. You know. Nobody tell me no. I won't take no for an answer. Bí mo dé ṣe wọlé ló ti bèrè lọ́wọ́ pé kí lórúkọ mi gangan yàtọ̀ sí orúkọ àwọn ọmọ mi tí wọ́n ń pè mí. Mo jẹ́ kó yé pé Níkẹ́ lórúkọ mi. Ó súnmọ́ mi, ó ní Níkẹ́. Don't tell me you don't want this. I know you want it. You're always afraid because I'm a woman. Forget it. Kí ló ọkùnrin tó bẹ̀rẹ̀ òní? Ó tún sí ojú pẹ̀lẹ́ ẹ̀kan sí. Ó mú kí ní òun jáde. Ó dàbí nǹkan ọmọkùnrin. Ló bá mú. Ló bá tẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Bó ṣe tẹ̀ ìyẹn wá ń lọ. Ó ń bọ̀. Ó ń ṣe báyìí. Ó ń ṣe báyìí. What is this for God's sake? Ẹ jọ̀ọ́ má dá mi ní ṣorí burúkú ẹ jẹ́ kí n máa lọ. Ó ní okay, you can go. Tí mo ṣe bọ́ síbi ilẹ̀kùn. Mo fẹ́ máa lọ. Ó ní ẹ wá bá mi ṣílẹ̀kùn. Ó kọ̀ fọ ọmọ mi látẹ̀yìn ni. Ó di ọyàn mi mú. Bó ṣe ṣe tọ́wọ́ rẹ̀ ṣe wọnú aṣọ mi tí mo wọ̀. Tọ́pù mi tí mo wọ̀ kò yé mi. Àǹtí ṣe ń bó ṣe dọyàn mi mú mi ò ní agbára kankan mọ́. Mo kàn ní stop. When you are going to enjoy it, forget about it. Don't see me as a woman. See me as a man. See you as a man. Bí ti báwo. Obìnrin ní ọmọbìnrin tó ń bá mi ṣeré. Obìnrin ni. Only believe me. Ló bá mú wọn méjèèjì. Ó fi ń tàkòtò lórí ọyàn mi. Ó ń tẹ ọyàn mi. Bó ṣe ń tẹ. Mi ò gé tara mi mọ́. Ó wá reverse mi padà. Ó gbé mi jókòó sórí bẹ́ẹ̀dì. Ó wá ṣe báyìí. Ọyàn mi ló ṣí sókè. Ó bẹ̀rẹ̀ sí mú ọyàn mi. Ẹ má jẹ́ n sọ fún yín. Tẹ́ bá ti rẹni tó bá pè rẹ̀ ní lesbian,
ẹ sá fún o tó bá lọ tẹ́ bá lé ní pé I will strong my body kò sí strong body kankan o gẹ́gẹ́ bó ọmọbìnrin yìí ṣe sọ fún mi ó ní ló bá bẹ̀rẹ̀ sí mú ọyàn ó mú ahọ́n ẹ̀ ó fi round gbogbo ibi tí black wà níbi ọyàn òun báyìí ló bó ṣe mú ló ń dún bí ẹni wípé ọkùnrin mú ọyàn obìnrin tọkùnrin yẹn wá ń dún ó tún pa méjèèjì papọ̀ ó ní you have a good breast you have a good kidney kan your skin bẹ́ẹ̀ ló ń comment lórí lẹ́pa skin mi ló ń comment nípa ojú mi mo wò pé wọ́n máa ń sọ fún mi ò gbàgbọ́ tí bí wọ́n ṣe máa ń ṣe rèé pàtó ṣe yẹn tán bá ní kó stop pé màmá ṣe ń jọ mi ó ní no ó ní I want you to see ó bá bọ́ jíǹsì mi ó bọ́ pàǹtì tí mo wọ̀ ó bọ́ tọ́pù mi ó wá sọ fún mi ó ní let's go and bath ó ní no what's that you go to enjoy it bá tún tẹ̀lé àbáwọ̀ bẹ̀tù nígbà táwọn bẹ̀tù bí mo ṣe ń gbẹ̀ ló ń fọwọ́ pa mí lára mo ṣe ti gbàgbé pé mo lọ́kọ̀ kan síbi kan bó ṣe ń fọwọ́ pa mí lára ló ń comment lórí ọyàn mi ó ní kí n ṣe the same thing mi máa fọwọ́ pọ̀ obìnrin ẹgbẹ́ mi lára ó ní don't worry ó ní you will enjoy it ó ní press it tó ṣe ń ṣe fún mi kí mi náà máa ṣe fún un ó ní okay never mind I know you are new beginning you may not know how to do it I can understand but permit me to take care of you no problem bó ṣe ń ṣe ló ń dùn mọ́ mi ọkọ tí mo fẹ́ sílé gan òṣèrú ẹ̀ fún mi rí kí ló fẹ́ ṣe wọ́n ti ṣe ló bá gbé ọyàn left mi sẹ́nu ó fà bẹ́ẹ̀ ni pé kò ní fà mí mọ́ ó bọ́ sọ́yàn kejì náà tàbí ṣáwà ó fà á ó dí omi ṣáà cap kí n tó wọlé ó fún mi ṣáà bá ó kọ́kọ́ fún mi láwọn kọ̀ọ̀kan náà kì í fi para mi àwọn kan tó fi ń take skin ẹ̀ èmi náà ń para mi ló ń fọ́ ra mi lára pàtó sí ògbé ẹ̀ tán lábẹ́ ṣáwà ló bá ní òun fẹ́ wo nǹkan kan náà ló bá bẹ̀rẹ̀ sábẹ́ mi ó ní wáò ó tiẹ̀ nídọ́ mi ì fẹ́ pé ìbú ẹ̀ ó ní sẹ́pọ̀ ní kíkọ́ lórí ìsìn ẹ̀sán ó máa gùn tó báyìí ó ní don't worry I'm going to take care of you fún mi lè bá mi fà bẹ́ẹ̀ mi mọ̀ bóbi ẹgbẹ́ yẹn ṣe ń fọwọ́ kàn yàn tára èèyàn ń dìde àti ṣe bá mi fọ abẹ́ mi àbá wọlé gbàtà wọlé ló bá bẹ̀rẹ̀ láti bí kìsì ló ti bẹ̀rẹ̀ tó bá kìsì mi tán àwa mú àwọn lọ sígbó láti àgbọ̀n mi ó máa ti di ògbájú orí mi ni àbọ̀ síbi etí mi bó ṣe ń ta àwọn ọbọnú etí mi náà máa sọ fún mi pé you are beautiful you don't need men in your life you don't need them you need me baby do you need me èmi náà ń dá lóhùn yes I need you yes baby I need you torí kí mi gò mọ tó ń ṣe mí mọ́ ó bọ́ sọ́rùn mi ló kìsì ẹ̀bẹ̀ ni pé kò ní kìsì mi mọ́ ó bọ́ síbi ọyàn mi ó fẹ́ fà pa nígbà tó ṣe yẹn tán ó bọ́ síbi ìdodo mi ó ṣeré kísàkísà níbi ìdodo mi àti ṣeun gbogbo ibi tí mo wá ń kalẹ̀ fún yóò tó nǹkan kan nígbà tó dábíà mi ó bá rún bẹ́ẹ̀ ó ní no you don't need to keep air in your armpit ní tí má pa ní no you don't need to keep air in your armpit ó ní òun ò ní bá mi fà torí àti ìmọ̀ra dáadáa kì í má sọ pé bí òun fẹ́ lò ní ó ní next time kí n fà get everywhere neat nígbà tó dé abẹ́ mi ó kọ́kọ́ ní kí n kọ̀yìn náà nígbà tó ní kí n kọ̀yìn ó wá mú oyin tó mú lọ́wọ́ tó mú jáde nínú ní tó lọ mú nínú kitchen nínú freezer oyin yẹn ó wá bù síbi ẹ̀gbọ́rọ̀ òdì mi yẹn wá sàn ó sàn ó wá ní kí n bẹ̀rẹ̀ ó wá síbẹ̀ ni pé ó gbójú sílẹ̀ mo wá bẹ̀rẹ̀ síbi ojú ẹ̀ mo ṣe bẹ́ẹ̀ ajá síbi ojú ẹ̀ ó wá ńlá lẹ́ẹ̀kọ́ bí pé kí àǹtí ṣeun
ṣe mọ̀ bí kájà máa lá omi bàjá ṣe máa ń lá omi pàjá òkè mú mi ó máa ń lá omi ni ó ní bẹ́ẹ̀ àmọ́ òun wà níbi abẹ́ mi bí kí mẹkáníìkì wà lábẹ́ mọ́tò bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe wà ní abẹ́ mi ló wá ń la oyin yẹn wá ń sàn láti ibi ìdí mi yẹn wá sàn gba bí òdì mi á sàn gba bẹ́ẹ̀ á débi abẹ́ mi ló wá ń la bó ṣe ń la ni mò ń wò bíyà kí ló ṣẹlẹ̀ wẹ́ni kúrò ń bẹ̀rù nígbà tí mò ń pariwo nígbà tí wàá ṣe yẹn tán ló bá gbẹnu ló bá mú kíní wipes ẹ̀ ló bá fi clean gbogbo ìdí mi yẹn ó clean ojú ara mi náà ó wá fi mí lẹ̀ wá ní I give it to you and you come like 3 times ó dẹ̀ pítì mi kò ṣe ẹ̀kọ́ fún mi náà kí n gbẹnu sábẹ́ obìnrin ẹgbẹ́ mi ìmú ò lè ṣe o I'm sorry mi lè ṣe I can't do it ó ní bọ̀tẹ̀ mi tí mo wá ṣe ń kọ́ choice yín ni I can't do it o obìnrin ẹgbẹ́ mi kí wọ́n gbẹnu no I can't do it ó bá ní okay let's do it this way ló bá fún mi ní kíní ọkùnrin yẹn ó ní kí n má fi sí ó ní kí n má bóun fi sí kí n má ṣe bẹ́ẹ̀ ni pé ọkùnrin ni mí èmi náà máa ṣe bẹ́ẹ̀ ní alẹ́ tán lẹ́gbẹ̀ẹ́ kó máa ṣiṣẹ́ ibẹ̀ ò tán lẹ́gbẹ̀ẹ́ lẹ́ẹ̀kan ó ní rárá ó lè mi kì í máa ṣe bá ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ náà ó kàn dì mí mú ni ló pariwo ló bá dà bó ṣe wá dà yẹn kí ni tó ṣe yẹn ó ń wo èmi náà kéèyàn ṣe fún mi torí gbogbo ilé tó ń lá yẹn kò bá mi bí kó ti kíní yẹn bọ̀ bó ṣe tí bọ̀ ṣe kíní yẹn nǹkan ọmọkùnrin ọkọ mi ń bẹ́ lẹ́gbẹ̀ẹ́ bó ṣe tó báyìí tó dà báyìí ló ní kí n yọ kò ní di òun kí n ti bọ́ òun lẹ́nu irú style òun lélẹ̀ ń bá yọ bá ti bọ̀ lẹ́nu àti ṣeun láti mo ti bọ̀ lẹ́nu tán ó bá panu pòó ó ní kí n fà bá fà bá dẹ́jẹ́ bá ní sorry thank you ló bá dì mí mú ìhòòhò láti wà lórí bẹ́ẹ̀dì ló bá ní do you want should I do that for you too no kì í ṣe pé kò wù mí o ó wù mí but ó láyé pé kí ló ń ṣe mi ìfẹ́ kójú kó bí òun náà ti láìkẹ́ bá ní pé no bá kúrò ń bẹ̀ bá ní pé kí n lọ wẹ̀ bá bọ́ síbi tó mo sùn wá padà mo wọṣọ mi padà òun náà wọṣọ mo lè wé bọ́sítà ní kí wọ́n náà ó ní àyè wàǹgì nínú lágbẹ́nu sí mi lẹ́nu ní èrò yìí mi ò ti dànù bọ̀ mi ò kíìsì ẹ̀ padà ó kíìsì mi dáadáa ó wọ́ọ̀gì mi ní àwọ̀ mi sí thank you ó ní tí bá ti lọ nílé nísìn ní ṣe mo ṣe enjoy ara mi ó ní kí n fi wọ́n lẹ̀ ó ní oníyàwó ló máa jẹ tó pọ̀ jù ó ní kí n má ṣe bẹ́ẹ̀ ni pé mo mọ̀ oníyàwó ọkọ mi náà mo wá fọkọ mi mo ní kò yẹ kí ìyàkọ mi wá jẹ́ mi ó ní ta ni ìyàkọ mi ṣé èmi ló bí ni ṣé bọ́ọ̀mù ẹ̀ ló bí ó ní òun promise mi wípé tí màá lè bá wọn jà kí n má bá wọn jà kódà kó máa dún wọn lẹ́gbẹ̀ẹ́ mi báyìí kí n má bá wọn jà pé tí màá ti bá wọn jà ìjà tí bọ́ọ̀mù yẹn fẹ́ bá mi jà á sì lé mi kúrò ní kò ní rí lé wọn ní kódà kí ni mo ṣe fún bọ̀bọ̀ ẹ̀ ó sọ pé èmi ṣẹ̀wọ̀n mo ní madam ẹ wojú mi dáadáa tí mo ti wọlé ọkọ mi gbogbo ìtajọ ṣe yìí ọkùnrin kò ṣe fún mi rí àdúgbò ilé obìnrin kí ni mo wá ṣe fọkọ mi mo ní àwọn ọkùnrin kí là ń ṣe fún wọn tó fi ń ṣe ogun tó ń ṣe kò sí tá à ń ṣe fún wọn kò wà wicked ni wo ẹ̀mú kó tá a máa ṣe mo ní kí la máa ṣe wọn ní kí n jẹ́ kí ó tó bá máa yá bí irú ọmọbìnrin yẹn pé a máa dé pẹ̀lú ẹ̀ mo ní ẹ má ṣe kó burúkú fún ní kí n má wọrí àti ṣó bá kó olódò kọ mi bá kó olódò wúmà yìí bá gba yàrá ìgbàlé wa lọ bó kọlẹ̀kùn gẹ́yìn nìkan mo bá ń lé bá ní àyíkáàbọ̀ mà ẹ kó lé bí mo ṣe rí ó wọ tọ́ọ̀pù ọyàn rẹ̀ méjèèjì ló lè rororo síta ara mi dìde mo ní ogun lélẹ̀ yìí o mo rí ọyàn obìnrin ara mi dìde
mo máa ti fún mi ní nǹkan jẹ ó ti ní iṣẹ́ tí mi sínú ẹgbẹ́ òkùnkùn àṣé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣe wà pa ó lóun wà pa bá wọlé bọ́ sí kitchen ó ti fọbọ́ ó ti tolé ó ti ṣebẹ̀ ọ̀pọ̀ tígbà tí mo dé àwọn ọmọ mi náà bá dé òun náà ọmọ méjèèjì bá ní ẹ káàbọ̀ ògùn jẹ fún wọn àṣẹ ògbẹ pàtọkọ mi dé ẹ káàbọ̀ sá ó ní ẹ káàbọ̀ ó ní ẹ kúlé ìgbà tó dòrò ó fọwọ́ kàn mi sọ pé rárá torí gbogbo ọ̀sán yẹn kíní tí mo fún arábìnrin yẹn ló wà lọ́kàn mi kí mo fẹ́ kí yẹn ṣe bẹ́ẹ̀ fún mi torí kíní yẹn tóbi àti ṣeun kíní yẹn dé wà òkè ìyẹn ló wà lọ́kàn mi kò ní ṣe ilé tó fẹ́ bá mi ṣe bí a tó bá mi ṣe bí a máa ti ẹ̀gbọ́n kan kú bẹ́ẹ̀ n bá ní kó jẹ́ ká ṣe alájà bá bẹ̀rẹ̀ bá ń ṣe lọ fún mi bó ṣe ṣe ọkàn mi ò sí bẹ́ẹ̀ ó ṣàṣì tó máa ṣe ó dìde àti ṣeun à ń gbénu lé wa bẹ́ẹ̀ nígbà tó dijọ́ Friday tó tẹ̀lé ọkọ mi dé ló bá ní babe mo ní yes ó ní òun ti ra ọ́ìlì wa o láti ṣe kí ni mo ní lágbájá Adégbóyèga ojú bá mi sùn ní wòdì rárá lọ́wọ́ obìnrin tí wàá mọ̀ ṣù ní wòdì fún mi ìṣù ní wòdì mọ́ ìnira yẹn ti pọ̀ jù tó bá lè pítì mi fi mí lẹ̀ ló bá ní ẹ máa wọlé ìṣá I'm your husband nǹkan tó bá fẹ́ ni wàá bá mi fẹ́ kí ló wà nú ẹ̀ kí ló ṣe fún ẹ last time tó ní problem pẹ̀lú ẹ ṣé mi kọ́ ni mo ro ògùn tẹ́lẹ̀ tó ló ń bẹ́ẹ̀ ni wọ́n lo ògùn tí mo lò àmì mi ò ṣù ní wòdì mọ́ ojú bí tó ní ẹ máa ti nǹkan bọ̀ tó bá tilẹ̀ ti bọ̀ bẹ̀ yọ̀ǹda mi èmi ò ṣù ní wòdì mọ́ o ẹni tó máa ba yé ẹ̀jẹ̀ ló ń wá ìwọ ìka burúkú yìí orú nǹkan tí mo rí wọ́n fi ń ṣe ìbínú wo ìka dánilóró apààyàn ó ṣe ṣó o lè gbà kẹ́nìkan máa ṣàbúrò tiẹ̀ náà bẹ́ẹ̀ ṣe bá burú ẹ nìyẹn bẹ́ẹ̀ kó o tó kó bọ̀ yín òdì ń gbà yẹn ló bá ní are you mad ló bá súnmọ́ mi mo ní kí ló fẹ́ ṣe ó ní tó bá tó rí píìsì kan tó ṣe ó ní máa lú ẹ mo ní ṣe bá burú ẹ nìyẹn bẹ́ẹ̀ kó o tó kó bọ̀ ní òdì àkókò mọ̀ bóyá burú ẹ ní àbí girlfriend ẹ tó gbé wálé wá bá wa tó kó bọ̀ ní òdì ló bá mú owó ó di láì létí mi gbé ìkẹgbẹ́ mi létí ò ní ṣerú ẹ̀wọ̀n lálẹ́ ni mi ò bá jarújà yẹn nǹkan tó ṣe ò ní ṣerú ẹ̀mọ̀ mo ṣe wọ kitchen náà ni tí mo lọ mọ́bẹ̀ pé pé mo mọ̀ bẹ̀ ó sábọ́ síta àbúrò tó pé gẹ́fẹ̀ tó pé lábúrò gan ó ṣe sábọ́ síta ni mo ní àbúrò lórí burúkú ni ẹ ó fẹ́ bá yé mi jẹ́ mo ní mi ò ṣe ó wá ń gbá mi létí máa kún ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ ni ló bá sábọ́ síta ló bá pè mọ́ mi ẹ̀ nígbà tó dára ọjọ́ kejì ìgbà tó yọ sábọ́ síta yẹn tó pẹ́ díẹ̀ àwọn ọmọ mi ti dé mo ti kíp ọbẹ̀ torí àwọn ọmọ tèmi lè kọ́ máa rí nǹkan bẹ́yìn bá ní ọjọ́ kejì mọ́ mi ẹ̀ ṣe dé nìyẹn kàsí mọ́ mi máa dé mọ́ mi ẹ̀ ní ọkọ ẹ̀ ó sọ̀rọ̀ kọ fáwọn àwọn dé sọ pé àwọn ti gbẹ̀rí ẹ̀jẹ̀ pé ò lè sọ bẹ́ẹ̀ o àmọ́ àwọn fẹ́ mọ̀ ogbó sọ pé kọ́kọ́ ẹ máa bá àbúrò rẹ̀ sùn mo ní ẹ̀tọ́ ẹ máa ń tó bà mọ́ ẹ̀yin tẹ̀ ń tẹ̀ yẹn mọ́ ṣe bá àbúrò tiẹ̀ náà ni kó gbàdúrà kó kàn máa bá àbúrò sùn ní òdì ló wá ní ẹ̀yin bẹ́ẹ̀ ṣe ń ṣe láyé tẹ̀tẹ̀lẹ̀ náà bọ̀ pé kó máa involve ya kó ẹ mọ́rọ̀ tó wà lẹ̀ mo ní mi involve yín mọ́ màmá àbúrò ọkọ ẹ tó wà nílé kọ́ kí ló tún dárúkọ ẹ mọ́rọ̀ mo ní àbúrò ọkọ mi mo dárúkọ ẹ mọ́rọ̀ ṣé mo pé bó bá jà nàná ìṣà mo ṣó ń jẹ́ kí n má gbé fún ẹ obìnrin kan kí n má fún ẹ sòkè àdá sọ pé mo pè ní ọ̀rọ̀ sí màmá kò sọ ọ̀bọ̀ ọ̀dọ́rin mọ́ gbogbo ọ̀bọ̀ ọ̀dọ́rin ló ti gbọ́n ẹ sọ fọmọ yín tó ń pọ̀ ojú ara tó náà ń dá àwọn olè bá mi lájọṣepọ̀ ń bẹ kó lọ owó obìnrin mi kó máa bá sùn lójú ní òdì kó má bàyè mi jẹ́ bàbá ní àṣàkáṣà wo lè ń dá yìí nígbà tẹ́ kì í ṣe ẹranko òkè kò sí wàhálà wọn á bá sọ̀rọ̀ àmọ́ kò tí wọn náà sọ ti pọ̀ jù wọ́n mọ̀ dárúkọ àbúrò ẹ̀ nígbà tí bá ti jọ ń jà mọ́ ó ní mo ti gbọ́ ẹ má bínú mà ọ́n àwọn òbínú ọyọ́kọ mi ní kí